ọjọ́ kan wà audition ni wọ́n fẹ́ mú àwa olórin pé ẹni tó bá ti yege wọ́n máa fún ní kan báyìí wọ́n máa sign ẹ̀. Ìgbà tèmi ń perform lọ́wọ́ àwọn tí ó jẹ́ judge wọ́n sùn lọ́wọ́ ni. Wọ́n sùn lọ. Èyàn bá tí ní àwọn òye kankan tí Ọlọ́run bá ṣe kinní yẹn fún time yẹn ò ní mọ̀ bí wàá ṣe lò. Tó bá tí bá Ọlọ́run rìn dé stage tó yẹ kó bá rìn tó wà fi mọ òye ayé tọ́lọ́run bá dáyàn lónìí time yẹn wàá ṣì lò. O lè má mọ̀ bó ṣe handle. O lè má mọ̀ bí wàá ṣe handle ẹ̀. So kinní yẹn kò rí lè yé mi gbà yẹn. So bẹ̀ ìgbà táwọn ń dàgbà sínsìn òye yẹn wá ń wá àwa ní oríṣiríṣi ìdojúkọ àwa rí bọ́lọ̀ ṣe ń ṣẹ́gun ẹ̀ àwa so kinní yẹn wá ṣe clear ó ní pé kò sí bó ṣe lè sáré pé mo fẹ́ di star tọ́lọ̀ ò bá tí ì ṣe tán pẹ̀lú ẹ̀ ò lè di tọ́lọ̀ ò bá gbéyàn jáde ò lè gbé rẹ̀ jáde tipátipá. ìyá fi tó bá máa lọ mọ́wọ́ náà mí lò. no mo lẹ́bùn kọ̀ọ̀kan mo morí kọ̀ọ̀kan. All right, welcome to Smedia Podcast. Welcome to Mystery. Showing on your favorite TV, Smedia TV. And thank you so much for watching. Thank you so much for your support. Thank you so much for the share, for the comment, for the love, especially for the prayer. Thank you so much. Thank you so much. We appreciate you. And if you are just joining us for the first time, seeing me for the first time, watching this channel for the first time, please do well and don't go to click on subscribe button down there to get notification on your phone whenever we drop a video like this. And as you all know, we discuss much about mystery of life, mystery things happening in this world. And I'm your humble host for today. My name is Stephen Adekunle. So I will urge you, please stay tuned, stay blessed, stay cool to watch this video, and make sure you watch this video from the beginning to the end, because I'm very sure you will learn a lot. And I'm not going to do this alone. I have an amazing guest with me in this studio today. Let's dive into this section. Orúkọ mi náà ni Adedamola Ara tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Adedamola Ara Ire. Stage name mi tí mo ń jẹ́ tẹ́lẹ̀ ni Makodola. Makodola. Yes, àwọn tí wọ́n ti mọ̀ mí ti pẹ́ wọ́n máa mọ̀ pé Makodola ni mo ń jẹ́. Orúkọ tí àti bàbá dẹ̀ sọ mí ni Makodanimas, English name mi. Bẹ́ẹ̀ tí mo bá lọ sí church pé mo fẹ́ perform maybe gospel mania orúkọ yẹn ó sound somehow pé ṣé hip hop lẹ́kọ̀ọ́ ni àbí fuji mania. No, dollar is owó ni dollar. So mo kàn put ẹ̀ pé Makodola, mo short Makodanimas yẹn mo dẹ̀ jẹ́ Adedamola. So this stand for the dollar. So bẹ́ẹ̀ wo really understand it. So Ọlọ́run wá pé orúkọ wo ni mo fẹ́ máa jẹ́ báyìí, because tá bá dé bí báyìí ṣé fújì lẹ́kọ̀ọ́ ṣé kinní kan ni. So Ọlọ́run wá fún mi ní Adedamola Ara Ire. So inú orin tí mo fẹ́ gbé jáde ńsìn ibẹ̀ lórúkọ yẹn ti jáde. Okay, ẹ ní àǹfààní àti máa kọrin orin ẹ̀mí. Bẹ́ẹ̀ni sọ. Okay, ẹ ká bẹ̀rẹ̀ báyìí. Ó ti máa tó bí ìgbà wo tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní máa kọrin? Tí mo bá wò wọ́n bí mi sínú orin ni, because ìyá tó bí mi olórin ni wọ́n. Popsi mi náà olùdásílẹ̀ ni wọ́n dẹ̀ tún jẹ́ composer, wọ́n máa ń compose gan. Wow. So bẹ́ẹ̀ mi náà bẹ̀rẹ̀ professional ó ti máa tó bí 18 years ago. Yeah, ó ti máa tó bí 18 years ago. 18 years ago? Bẹ́ẹ̀ni sir. Wow, that sounds great. Okay, within that 18 years to now, like, ṣé ti ní àǹfààní láti lè produce the album jáde? Mo ti láǹfààní like 5 tracks. Okay. Ṣé mọ̀ pé album tá bá pé album nígbà yẹn a máa torí yẹn bíi 10 bíi 15 la fi máa mọ̀ pé a ṣe album. Bẹ́ẹ̀ mo ti ní àǹfààní láti ṣe bíi 5 tracks sẹ́yìn. So kí n tó wá ṣe another one tí mo fẹ́ gbé jáde sí. Okay, that's great. In between that 18 years sí ọjọ́ òní, ǹjẹ́ ó ní àwọn ìgbà kan tó jẹ́ pé bóyá nínú àwọn ìrìnàjò yẹn àwọn nǹkan kan ń ṣẹlẹ̀, torí láti jẹ́ olórin
especially ní orílẹ̀-èdè tí a bára wa ní Nàìjíríà yìí, to just be like a musician and to be successful in that field. Ẹ̀mí àágbọ̀n díẹ̀. Ǹjẹ́ ó ní àwọn kankan tẹ́yìn ìdojúkọ so that àwọn tó ń bọ̀ lẹ́yìn àbí àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ wọ́n tún lè fi ní experience? Ohun tí mo dojúkọ ó pọ̀ díẹ̀, bẹ́ẹ̀ Ọlọ́run ló gbé mi ró nítorí pé ó fẹ́ fa ara ire yẹn jáde ló sì mú mi wà nínú iṣẹ́ ìránṣẹ́ orin yẹn, because nínú ara mo ti wò pé mi lè ṣe kinní mọ́ ní àwọn ìdojúkọ tí mò ń rí. So bẹ́ẹ̀ Ọlọ́run sọ wípé wàá sì padà kọ orin yẹn nítorí mo sì fẹ́ fi ẹ́ dára ire. So àwọn ìdojúkọ pọ̀ lóríṣiríṣi tí a ti rí nínú iṣẹ́ ìránṣẹ́ orin yẹn, bẹ́ẹ̀ a dúpẹ́ wípé àwa náà sì lélẹ̀ a sì dúró nínú Kristi, so Ọlọ́run sì gbé wa ró. Ǹjẹ́ ó ní kankan tó ṣẹlẹ̀ ní táìmù kan tí àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ náà? For example, tí a bá lọ nígbà yìí pé praise night ẹ fún wa ní ìṣẹ́jú kan, àwọn èèyàn ò ní recognize wa. Ẹlòmíì gan tá a bá lọ síbẹ̀ bóyá gbogbo èèyàn gan ti kúrò wọ́n ti kúrò ní church, ọ̀ya a fún yín 5 minutes kẹ́ fi perform, ṣe understand? Màá wò pé irú nǹkan wo ni mò ń là kọjá yìí. Bẹ́ẹ̀ nígbà tí Ọlọ́run dé, mo rántí ní ọdún yẹn lọ́hùn, orí òkè ìyàwó rà ó wà ní Ìbàdàn. So ẹ̀mí yẹn ní lọ kọrin fún mi. Mi lè kọrin bí báyìí because ibẹ̀ yẹn orí òkè tó àwọn olórin tó ti jẹ́ ìlú mọ̀ká òun ni wọ́n máa ń perform bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ Ọlọ́run fa ògo yẹn yọ lọ́jọ́ yẹn. Bí mo ṣe lọ bá ìránṣẹ́ Ọlọ́run tó wà ń bẹ̀ pé ẹ̀mí Ọlọ́run ní kí n wá perform, mi fẹ́ sọ wípé ẹ̀mí Ọlọ́run gan because kò tí ì dá mi lójú pé ṣẹ́mi Ọlọ́run ló sọ fún mi àbí ẹ̀mí ara mi. Bẹ́ẹ̀ fún ìyàlẹ́nu ti èmi because kò sí nǹkan tó ń ya Ọlọ́run lẹ́nu. Bí mo ṣe dọ́dọ̀ bàbá yẹn mo ní ẹ̀mí mi dẹ̀ ní pé kí n kọrin sà. Wọ́n ní ṣó ti máa ń kọrin tẹ́lẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Ok, máa lọ padà wá ní bíi 5 minutes àwọn tí máa fẹ̀mí read. Mo ní àṣírí mi ti tú o because tí máa yìí bá fi ẹ̀mí read wọ́n ti máa mọ̀ pé ẹ̀mí Ọlọ́run kọ́. Mo dẹ̀ sá kúrò ń bẹ̀, mi lọ síbẹ̀ mọ́. Ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ program mi mọ̀ kán tí wọ́n á mi kiri, so mo kàn rí tán lé mi lápá mú ni mo ní ọ̀tá mi ti dáràn báyìí. Ìgbà tí wọ́n mú mi dọ́dọ̀ ṣẹ́ wọ́n ní a ti ń wá yín wá tẹ̀ ṣe padà wá. Mo ní ẹ̀rù bà mí ni sà. Ó ní ẹ má bẹ̀rù níbi tí kò sẹ́rù. Ṣèbẹ́ ní ẹ̀mí Ọlọ́run ló ní kẹ́ wá bá. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ sọ fún pé tí òun ò bá jẹ́ kẹ́ ẹ kọrin bíbá ibi tí iṣẹ́ ìránṣẹ́ àwọn dé kò ní kúrò ń bẹ̀. Mo dẹ̀ shock pé ṣé pé ẹ̀mí Ọlọ́run ló bá mi sọ̀rọ̀ lóòótọ́. Prophet Samuel ní orúkọ ẹni lórí kìlì àwòrán yẹn. Wọ́n dẹ̀ ní kí n kọrin. Èmi gan wà pé kí ni mo fẹ́ kọ because ẹ̀mí yẹn kàn dí sọ pé go and sing for me. Èmi gangan mi really mọ̀ nǹkan tí mo fẹ́ kọ pé ibi bá òjò church wa wo ni instrument. So ibẹ̀ yẹn dẹ̀ ní irinṣẹ́ tó wà bẹ́ẹ̀ àyà tẹ gangan wọn máa ṣe báyìí pé ṣé mo lè kọrin bí báyìí. Bẹ́ẹ̀ fún ìyàlẹ́nu mo kàn mọ̀ pé mo ṣe praise the Lord. Lẹ́yìn praise the Lord yẹn báyìí mi mọ anything mọ́. Ọlọ́run rìn kọjá gan tó jẹ́ pé àti bẹ́ẹ̀ ọ̀nà yẹn ṣí. Bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan ló tún ṣẹlẹ̀ tí ìrìn àjò yẹn tún ṣe lọ bọ́lọ̀ ṣe fẹ́ because tí èèyàn bá tí ní àwọn òye kankan tí Ọlọ́run bá ṣe kinní yẹn fún táìmù yẹn ò ní mọ̀ bí wàá ṣe lò. Téèyàn bá tí mọ àwọn èèyàn nínú èèyàn tó bá tí ní tó bá tí bá Ọlọ́run rìn dé stage tó yẹ kó bá rìn tó wà fi mọ òye ayé tọ́lọ́run bá dáyàn lónìí táìmù yẹn wàá ṣì lò. O lè má mọ̀ bó ṣe handle ẹ̀. O lè má mọ̀ bí wàá ṣe handle ẹ̀. So kinní yẹn kò rí lè yé mi gbà yẹn. So bẹ́ẹ̀ ìgbà táwa ń dàgbà sínsìn òye yẹn wá ń wá àwa ní oríṣiríṣi ìdojúkọ àwa rí bọ́lọ̀ ṣe ń ṣẹ́gun ẹ̀ so kinní yẹn wá ṣe clear. O ní pé kò sí bó ṣe lè sáré pé mo fẹ́ di star tọ́lọ̀ ò bá tí ì ṣe tán pẹ̀lú ẹ̀ ò lè di. Tọ́lọ̀ ò bá gbéyàn jáde ò lè gbé rẹ̀ jáde tipátipá. Àfi tó bá máa lọ ọmọ ọwọ́ náà mí lò. No, mo lẹ́bùn kọ̀ọ̀kan mo morí kọ̀ọ̀kan. Ọjọ́ kan wà audition ni wọ́n fẹ́ mú àwa olórin pé ẹni tó bá ti yege wọ́n máa fún ní nǹkan báyìí wọ́n máa sign ẹ̀. Ìgbà tèmi ń perform lọ́wọ́ àwọn tí ó jẹ́ judge wọ́n sùn lọ́wọ́ ni.
wọ́n sùn lọ àwọn èèyàn àwọn díẹ̀ sì náà mọ̀ pé gẹ́ẹ̀ yìí kọrin bí àwọn tó fẹ́ gbọ́ tán máa rìkọ́ọ̀dẹ̀ wọ́n ti sùn lọ. mo wá wò pé mo rò pé bóyá ayé kan ló ń ṣe mí gbà yín bẹ́ẹ̀ ayé kankan kọ́ àsìkò Ọlọ́run ni ò tí tó. So ìgbà tó wá fún mi tọ́pìkì Ara Ire yìí pé ìtorí Ara Ire tí mo fẹ́ fi ẹ́ dá òun ni mo ṣe ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kó lè ní òye ayé. So ayé ẹ̀ pé wọ́n ní tí èèyàn bá wáyé ó máa ráyé téèyàn bá wá Ọlọ́run náà ó máa rí Ọlọ́run. téèyàn bá wá ayé yóò rí ayé téèyàn bá dẹ̀ wá Ọlọ́run náà yóò rí Ọlọ́run. So bẹ́ẹ̀ kéèyàn ṣáà ti dúró di àsìkò. ṣé ọ̀pọ̀ ìgbà mi wà tó jẹ́ pé téèyàn bá ń gbìyànjú àti fẹ́ tàn pé káyé gbọ́ mi tó ń gbìyànjú agbára ẹ̀ tí ò bá tí ì tó àsìkò o lè má tí ì rí result nǹkan tó ń fẹ́ gangan. Exactly o lè má tí ì rí o lè wò pé ọdún àwọn tí wọ́n jẹ́ ayé yẹn Ọlọ́run máa ń fàyè gbà wọ́n ní time kan àwọn yẹn máa rò pé àwọn làwọn lágbára ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló fi wọ́n lẹ̀ wípé ẹ sì máa bá mi bá ṣeré lọ. Ìgbà tí ìdojúkọ dé bá Job Ọlọ́run filẹ̀ ni wípé ìwọ máa jẹun lọ òun dẹ̀ ti mọ̀ lára pé kíní ti pọ̀ ju ṣe understand bẹ́ẹ̀ Ọlọ́run filẹ̀ ni ìgbà tó dẹ̀ tó time tọ́lọ́run máa gbà Ọlọ́run gbà complete. So tọ́lọ́run bá ṣe tán pẹ̀lú ayé yàn ègún ìdílé kan ni o ogun àjẹ́ kan ni o kinní kan ló ń ṣe kinní kan gbogbo yẹn máa disappear ìmọ́lẹ̀ yẹn máa wá tàn. Olówó wà nínú orin yẹn tí mo ní pé ó mú mi jáde nínú ẹrọ̀fọ̀ ó sọ mí dògo àgbáyé ibi tí wọ́n rò pé mi ò lè dé ó wá gbé mi débẹ̀ tàṣẹ àṣẹ yẹn àṣẹ tọ́lọ́run fi dálé ayé tó fi dá ọ̀run ni àṣẹ tí ò ṣe dá dúró ni. So nínú àwọn ọ̀rọ̀ yín sìn ó ní orin kan tí ẹ fẹ́ gbé jáde. Bẹ́ẹ̀ni sá. The title is Ara Ire. Ara Ire. Okay. A dẹ̀ tún gbọ́ pé ẹ fẹ́ ṣe program kan which happened to be like a launching of that track. With Iconic Award. With Iconic Award. Can you tell us more about it? So gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń wò mí nílé lóko èmi ọmọ yín mo fẹ́ ṣe launching of my album Ara Ire with Iconic Award 2026. So àwọn èèyàn tí ẹ máa bá pàdé níbi àwọn tá a fẹ́ fún lámì ẹ̀yẹ lọ́jọ́ yẹn Lady Evangelist Dr. Bola Are màmá máa wà ń bẹ̀ Mọ́mí Tọ́pẹ́ Àlàbí Apostle Elijah Ọlọ́run sọ bẹ́ẹ̀ wòlíì àgbà máa wà ń bẹ̀ àwọn náà máa gbà mí ẹ̀yẹ Smedia gọ́gọ́ fún rẹ̀ lọ́jọ́ yẹn wọ́n máa gbà mí ẹ̀yẹ. Prophet Sami Ọlábọ̀dé bàbá Àgbàlá Gabriel àwọn náà máa wà ń bẹ̀ bí Ọlọ́run ti bẹ̀ tẹ́mi ẹ̀ ń bẹ̀ láti gbà mí ẹ̀yẹ lọ́jọ́ yẹn. Ìjẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe program yìí ní every year? Mo máa ṣe every year bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ àti stop tẹ́lẹ̀ ní last year àṣe rárá ní last year bẹ́ẹ̀ yí ẹ̀ yìí lọ́lọ́run gbé jáde wípé Ara Ire ó ṣe bẹ̀rẹ̀ ni kò dẹ̀ ní dáwọ́ dúró. Àmín àmín. Ẹ ti máa béèrè dáadáa kí ni nǹkan tí ṣé kí n béèrè pé kí ni nǹkan tó prompt yín láti fẹ́ ṣe àbí Ọlọ́run ló ṣe àgbékalẹ̀? Ọlọ́run ló ṣe àgbékalẹ̀ tí nǹkan ò bá ti tàsíkò kò lè ṣeé ṣe. So eléyìí Ọlọ́run ló gbé kalẹ̀ pé máa lọ nígbà tí ó tó àsìkò láti fún David láti jáde nínú agbo tó wà nínú igbó tó wà nínú agijù yẹn òun ló jáde wá pé Ọlọ́run wá fún nígboyà láti lọ kojú Goliath tó bá jẹ́ pé ara ẹ̀ nìkan ni kò ní lè ṣe bẹ̀ ìgboyà yẹn nínú ẹ̀mí ni so ìgboyà tọ́lọ́run fún mi sí láti pé ó yá lọ sọ̀rọ̀ fáyé ìgboyà yẹn ti ẹ̀mí ni kì í ṣe tara tó bá jẹ́ tara ni kò ní ṣe é ṣe because màmá rò pé mi ì tí ì lówó mo fẹ́ kí level mi tó báyìí mo fẹ́ kí n máa bá wọn báyìí rò mo fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ó ní mo lè ṣe ohun gbogbo nínú ẹ tó fi agbára fún mi. Yes. So ibi gíga yẹn ti Ọlọ́run ni
kò wá téèyàn ọmọ Ọlọ́run bá wò pé àbáwọn ò ṣe fẹ́ débẹ̀ ó ti débí already. Àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn ogun kan wà tó máa ṣẹ́ nínú ẹ̀mí kó tó ṣẹ́ nínú ara. So àwọn nǹkan kan wà tó yẹ pé wàá ti débẹ̀ ìgbà tọ́nà fún mi lórí mo wò pé bíi kí n kọrin pé ogun ayé mi Ọlọ́run bá mi ṣẹ́ ó ní no òun ti ṣẹ́ already. Ó wá ní ó mú mi jáde nínú ẹrọ̀fọ̀ ó ṣe mí lógo àgbáyé ibi tán rò pé mi ò lè dé ó gbé mi débẹ̀ ó tàṣẹ. The Lord is my strength and my shield. He's my light in the dark. Praise be the King of the earth. He never keep his love from me. Ó wá fi mí dára ire. Ara ire ló fàyè mi dá. Ó tan ìmọ́lẹ̀ sọ́nà mi. Ìmọ́lẹ̀ mi kò lè kú láéláé. Nítorí ìmọ́lẹ̀ Ọlọ́run ó wà títí láé ni kò lè kú. So ó ti mú mi jáde nínú ẹ̀rọ̀fọ̀ yẹn. Gbogbo nǹkan tí màá máa ṣe ń sìn màá máa pè mo dẹ̀ náwó sí kinní ó dẹ̀ ṣe é ṣe mo dẹ̀ náwó sí kinní nítorí pé ìmọ́lẹ̀ yẹn ti dé. So bí Ọlọ́run ṣe ó ṣe pàṣẹ mi sá. Ǹjẹ́ ó yẹ kí tí ìṣòro bá dé kéèyàn fi ṣe torí ògo tó ń bọ̀ níwájú? Because tá a bá wo dáadáa in between that empty years tẹ́tẹ̀ lẹ́ti bẹ̀rẹ̀ kínní kẹ́ti bẹ̀rẹ̀ sí ní máa kọrin kì í ṣe pé nǹkan rọrùn láti gbà yẹn. So gbogbo táìmù tí ìjì dé ẹ dojúkọ ẹ̀rẹ̀ jàjà yẹn kó tó di pé ìtura bẹ̀rẹ̀ sí ní dé. Okay, so this particular program we're talking about ibo ló ti máa wáyé? Ó máa wáyé ní ìlú Ìbàdàn ní Academy Olómi Divamic Church ibẹ̀ láti máa ṣe. Ọjọ́ wo? July 31st, last Friday of this month. July 31st? Yes. Last Friday of this month. Wow, that's great. Okay. Time wo ni program yẹn máa bẹ̀rẹ̀? 11 a.m. 11 a.m. Yes. Last Friday of this month. Exactly. Okay. Tí àwọn èèyàn bá ń bọ̀ láti Iwo Road àbí àti Challenge báwo ló ṣe máa débẹ̀? Academy Olómi náà ti máa drop. Ní Academy ti Expressway. Ìbàdàn Expressway. Okay. Yes. Tó bá ti drop bẹ́ẹ̀ yẹn tó bá ti láti ibẹ̀ yẹn gangan tó bá ti ní àwọn lọ sí Olómi Divamic Church wọ́n máa gbé wọn débẹ̀. Straight débẹ̀ kò jìnnà rárá. Okay, and the program will start exactly by 11 a.m. Okay. Táwọn èèyàn bá ń bọ̀ kí ni dressing code? Nǹkan tí oníkálukú tó bá ti ní nìkan láti wá yan Ọlọ́run ni because àwọn stage kan wà tí èèyàn ò lè pe dressing code. Àwọn stage kan wà téèyàn máa pe dressing code. Nǹkan tí mo fẹ́ ṣe ń sìn mo fẹ́ kí ayé ó rí i pé ọmọ kan wà níbì kan tọ́lọ́run fún lẹ́bùn ni. So ẹlòmíì máa pe blue ó máa ṣe òkà mi ní blue mi ní lè wá. So nǹkan tó bá tọ́lọ́run bá ti pèsè fún kálukú ni kó wọ̀ láti wá yan Ọlọ́run. So that's it. Okay, then this particular sound Ara Ire will it be on all social media platforms? Yes. Okay, láti ọjọ́ yẹn lọ. Ó máa wà lórí Insta platform àti YouTube náà. Yes. Àwọn yẹn lè bẹ̀rẹ̀ sí ní máa gbọ́. So what's your name again so that people can search for your name? Adedamola. And àwọn orin tẹ́tí ṣe ó ti wà online. Ọjọ́ yẹn ó ti máa wà online. Okay. Bẹ́ẹ̀ audio Ara Ire ó ti wà online already. Okay. Fídíò ẹ̀ ló máa ṣe jáde lọ́jọ́ yẹn la máa launch papọ̀. Okay, your name again on all social media. My name is Adedamola Ara Ire. Okay, ìjẹ́ láǹfààní àti wà lórí all social media. Orúkọ yín Instagram, Facebook àti TikTok. Adedamola, Aremu Adedamola. Facebook, Aremu Adedamola. TikTok, Aremu Adedamola. Everywhere, Aremu Adedamola. Yeah. So thank you so much. Thank you so much for coming. So ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ wa tẹ́tí ń wò wá. Do well and do good to attend this amazing program, and I'm very sure the Lord will bless you and
let's worship God together. I will be there as well. So stay calm, stay cool. Till we meet again, I'm still your humble host, Stephen Adekunle. Stay blessed.